àwọn olóṣèlú bá gbogbo ẹ̀ dé ni now arákùnrin wá jáde pé ó dáa ó wá pe àwọn abẹnugan ẹ̀ ó wá gbé sáyé pé ẹ̀yin ń wá mi àbí náà sì yín o mo fún yín ní gbèdéke ọjọ́ báyìí báyìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fún ara yín torí ẹnu onípọ̀ láti ń gbọ́kọ̀ mi so bọ̀bọ́ yìí tún ó ń jẹ́ kó yé gbogbo àgbáyé wípé ìjọba Tinubu àti Nàìjíríà gan fún ara ẹ̀ bẹ́ẹ̀ ṣe so Simon Ekpa kọ́ tó fẹ́ fòtẹ́ dì níyẹ̀mú ẹ lè di òun níyẹ̀mú o náà sì yóò gbogbo ọlọ́pàá ní Biafra land àbẹ́ ní uniform ẹ̀ tó ń bá rí o òun á fi wọ́n jófin torí pé ilẹ̀ yẹn ti di ilẹ̀ tiwọn wọ́n ti announce already so èyí tí wọ́n ṣe ń ṣe ní ilẹ̀ wọn ilẹ̀ àjòjì ni gbogbo wọn jẹ́ wọn ò dẹ̀ ní permit wọn ò ní ìwé ìgbélùú ìjọba wọn ò dẹ̀ fààyè gbà wọ́n kìdẹ̀ ń ṣerú yúnífọ́ọ̀mù yẹn ni wọ́n ń lò àbí tí wọ́n fẹ́ lò ní ilẹ̀ wọn so fún díẹ̀ yìí o onírègbè gbọ́dọ̀ régbé onírègbè gbọ́dọ̀ régbè kó ní kálukú padà sí ìlú ẹ̀ kó padà sí ìlú ẹ̀ ẹ̀yin ènìyàn mi mẹ́jẹ̀ ń sọ̀rọ̀ jù ẹ bá mi ẹ̀yin tẹ́ wà lórí YouTube mi tí ìrọ̀wọ́ yín sẹ́ẹ̀ ẹ bá mi máa share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tá a bá parí live video tẹ́ tó máa padà wọlé àbí tẹ́ ẹ wọlé tẹ́ tó máa tú wa wò ẹ má jò jẹ́ yìí nìkan o gbogbo ọmọ Yorùbá ní kẹsẹ́ díẹ̀ sí kí wọ́n àwọn náà lè gbọ́ kí wọ́n lè múra kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ni wọ́n ń gérí èèyàn ní Nàìjíríà lóòótọ́ ni wọ́n ń pààyàn ní bíbí ẹni pẹ́díyẹ lóòótọ́ làwọn Biafra sì ń dìde wípé kò sí ní tó jọ Nàìjíríà àwọn òun ṣe Nàìjíríà lóòótọ́ làwa tá a jẹ́ Yorùbá nation náà ń pariwo pé àwa ò mọ Nàìjíríà rí àti ẹ̀mẹ́dì ẹ̀ àgbédè ẹ̀ a fẹ́ padà sórí ìrun wa ẹ bá mi share ètò yìí kí àwọn ènìyàn mi ó lè gbọ́ ẹ̀yin náà mọ̀ mí tí n bá jáde mi kì í ṣeré iṣẹ́ tí adẹ́dà aṣẹ̀dá gbéràn mi ni mo wá jẹ́ ẹ̀yin ènìyàn mi ẹ má wá jó rẹ̀ yín ẹ má jò ó sùn yín bẹ́ẹ̀ ṣe ń sọ fún wa tẹ̀dẹ̀ ń gbàdúrà fún wa pé kò ní sún wa kò ní rẹ̀ wá ẹ bá mi share ètò yìí ní kíákíá now ẹ̀yin wọn Nàìjíríà nítorí pé ẹ ti ṣe èlò kọ ẹ ti ṣe nǹkan ẹrù àbí ọ̀nà Nàìjíríà ṣe ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ dáadáa ẹ jẹ́ kájọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu akọni tó ń jà fún òmìnira ilẹ̀ Biafra nítorí ibi tí àwọn olóṣèlú bá Nàìjíríà dé ó ti fọ́jú èèyàn ò lè survive nínú ẹ̀ mọ́ kò sáàbò lórí ẹ̀mí kò sáàbò lórí dúkìá àdẹ̀ lè máa lò lọ bẹ́yẹn gbogbo tó lódùmarè dá dáradára ló pé ẹ já gbọ́ lẹ́nu Gentle Magic àbí Gentle Magic. Easy. You go depend them. You go to sweet us. When I go for what I send you to check and I go moon. I could be so very well.
ise onye isi anyị na-awa aja gwara nke wetụọ ise ọ hụrụ achetara ihe bụ nwa agwụ ikwu ewu ga egwu nwa agwụ ikwu ewu ga ise ose ọla atụrụ anyị na-atụ mkpe mkpachi ụzọ ya mazigbo ya olu ise o doro anyị anya n'ezie n'ezie na nna anyị ugwu si na ha ga-achọ anyị bịa they will kill us, we will kill them. After every Biafra ga-abịa ama na ha achọrọ gara wee bịa mana ha ga-amụ echi ise ha nwere ihe niile ma ha enweghị anything mana ha nwere ndị iche na ndị egede na ndị ọkpọ mana bụ ala eziokwu be na ka anyị zụtara ọkụ ire ọma ka ejila ji eje n'okwu ogwule ọkọ ka idide ji awa mana bụ ọ bụrụ na anyị ejela ala ugwu Awụsa ala Yoruba si ndị Awụsa ndị Yoruba fakwali ya a na-echere anyị ihe ọjọọ anyị sị ha chere anyị nwetakwa anyị ise ọ bụkwa na anyị ejeba ala ugwu Awụsa ala Yoruba si ndị Awụsa ndị Yoruba fakwali ya a na-echere anyị ka ọjọọ a na-echere anyị anyị na-alụ ọgụ ka anyị chọta nwere onwe anyị ala Biafra ha na-echere anyị ụdị ka a na-echere anyị sị ma ụmụnne anyị a niile ha ji achụ anyị ọchịchị ha na-achụ anya ndị ga-eji alatere mmiri na nke ise eji alatere mmiri n'orie ise eji alatere mmiri na afọ ise ise anyị na-anọ ụbọchị na-anọ eje anyị abụrụ anyị isi ije ise ekele dịkwara Chukwu okike abịa ma onye mere ọnọdụ Trump ji wee dị ka o si wee dị abụọ maka ya ka anyị ji wegbakọnatala ụbọchị taa ka anyị kelee Chukwu ma bulikwere aha Trump elu kọngratị agha maka na ọ dịghị izi na ihe Chukwu okike abịa mebere anyị a na-ekwudebe ndị Muslim nọ ka a na-ekwudebe the Nigerian terrorist nọ n'ime ndụ anyị n'ime ala Biafra ụmụnne ha na-egbu ya agha na-ebukwasị anya ebubo n'elu ya a sị ekekere eluigwe ka ụwa ndị iche na ndị egere na ndị ọgbọ ndị ụmụara ndị ọma na dị ma mmụọ na niile na agba niile anyị na-emere ya a sị ekele ya dịkwara ha ise anyị agọrọ ọfa a n'ihi na oke ọtụtụ okwu adịghị alụ ụka nwere mana bụ kama sị eziokwu na anụ etuto nwere ọnụ ụlọ esiri ọnụ ya agba abụ etutola enweghị ọnụ na-esiri ọnụ ya leche ebe ọla sịrị wee gbaa abụ Biafra wee etuto nwere ọnụ anyị esiri ọnụ anyị wee repụta mana bụ eziokwu Comrade concern Biafra must come. ise Whether they like it or not, Biafra have come to stay. ise Thank the Elohim, one of Israel, for all he has done to us by bringing Trump back to the seats. We give him thanks. And that is why we are gathering in the respect of my commander, my able commander, Triple General Butozo. We are standing firmly, no matter what so may be their plans, no matter the rate of war that they have come with, and also victory must be yours. ise Biafra will carry, ise whether they like it or not. Anyara kuhara Biafra jabu because of our Yoruba. Na alaben na kai na defending wine. We are defending our motherland, and we must fight to make sure we defend the mother's land. And the owners of the land knows themselves we give thanks and praise unto God. Now see, mmụọ nwoke mmụọ nwanyị agbalụkwa agbarata ya bilite so ka si wekwu okwu ala ụbọchị taa na ọgbọ kọ ya si wee dị a si ihe dịlọ ihe dịlọ ọkụ ya jidekwa ya gwabata obi ya ana ụlọ ya jiri ya ọbịa abịa alakwa maka na sọ ọbịa na nke na bịabịa ya lọkụ mgbapụla ya ọbịa na nke anyị sịkwa na ọ ya bịagbu ya lawa tupu ya atọ ya ise kwekwada igbe ala mmadụ kpere ya na mmụọ ise ya anyị na-azọ bụ nke anyị. We have come today to appreciate His Excellency Donald Trump. We have come to congratulate him. We are congratulating him for coming back to the seat. His Excellency, gentle the Yahoo with his men, and for the respect of our leader, Igwe Butozo, the Triple General, the Chief of Armed Forces in Biafra land, he sent this message through me. He is congratulating you for coming back to the seat. We really appreciate what the Lord has done to Biafrans. We are so much happy because the plans of the enemy, the zoological country, does not work. They are among the countries that planned so solidly to make sure that they sentence you 10th of this January. But as God may have it today,
you are in the seat. And we all say, hip, hip, hip. Hooray! Biafrans are saying, hip, hip, hip. Hooray! Biafrans are saying, hip, hip, hip. ẹ̀yin èèyàn mi fídíò kan ni eléyìí tí ẹ rí yẹn ìkejì ń bẹ lọ́wọ́ mi ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó sọ nínú ibẹ̀ yẹn a lè gbé sórí YouTube channel wa torí pé àwọn YouTube ò ní fẹ́. Now arákùnrin yìí kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìròyìn ti ń gbé tí wọ́n ti ń sọ wípé sẹ́ẹ̀ bọ̀bọ́ yìí a gbọ́dọ̀ mú wọn. Arákùnrin yìí jẹ́ kó yé wa nínú fídíò yìí àti eléyìí tó ṣe kékeré báyìí ni ó bọ́ṣọ ọ́lẹ̀ ni. Ó jẹ́ kó yé wa pé láìpẹ́ láì jìnnà iṣẹ́ òun fún Nàìjíríà lọ́jọ́ péréte òun máa make sure pé gbogbo ohun tó ń dùn nù wọn òun á sọ di ìbànújẹ́. Tabadẹ ń sọ̀rọ̀ nípa Nàìjíríà àwọn wo ni àwọn jẹgúdújẹrá nù wọn àwọn olóṣèlú nù wọn àwọn tó sún wa débi tá a dé yìí àwọn yẹn ló gbé Nàìjíríà sórí kì í ṣe àwa yìí torí orílẹ̀-èdè yẹn fún ara ẹ̀ kò nífẹ̀ẹ́ wa ó ti yé so àwọn yẹn gangan ló gbé orílẹ̀-èdè yẹn sórí àwọn lórílẹ̀-èdè yẹn wọ́ọ̀kì fún kì í ṣe àwa yìí àwa ń tiwa òǹkàkú wa ń jápa à ń wá bí a ṣe ṣe kí ni bá a ṣe máa tún ìgbésí ayé ara wa ṣe. Ẹ̀yin ènìyàn mi mo kàn mú fídíò yìí wá fún yín láti pé jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó ń bẹ ń wájú. Biafra ń pariwo kí Nàìjíríà kó gbá wọn kúrò lórí ilẹ̀ wọn. Àwa Yorùbá nation à ń fọn rere lójoojúmọ́ kí Nàìjíríà kó kó ẹrù ẹ̀ kúrò lórí ilẹ̀ wa. Bẹ́ẹ̀ náà làwọn Haúsá ti ń pariwo náà kí Nàìjíríà kúrò lórí ilẹ̀ wọn. Ó kàn jẹ́ wípé tàwọn yẹn ó bọ́ orí díẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń jà takuntakun. Ẹ̀yin ènìyàn mi mo mú fídíò yìí wá fún yín kẹ́ ẹ lè mọ̀ wípé èmi àti yín gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè a gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde a ò gbọ́dọ̀ kú lẹ́nu. Ẹ̀yin bàbá wa ẹ bẹ̀rẹ̀ sí ní jáde ẹ máa ṣe fídíò pé orílẹ̀-èdè yìí ò work. Ẹ̀yin ìyá wa ẹ dìde ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ ṣiṣẹ́ ọmọ tó yẹ kẹ́ ẹ jèrè a lọ lé boyfriend á gé lórí áwú a lọ fi ṣoògùn owó àbí kó bọ́ sọ́wọ́ Fúlàní. Orílẹ̀-èdè tí fọ́mà DPO ṣe CP ni wọ́n ń pè é Odùmọ̀ṣù mẹ́mọ́yé títí ẹ̀ Odùmọ̀ṣù tó lé wa pa nígbà tá a lọ ṣe rálì ní Lagos State lọ́jọ́sí. Orílẹ̀-èdè tí kidnapper ti lọ ń gbéyàwó ẹ̀ kẹba lè mọ bórílẹ̀-èdè yẹn ṣe rí. Odùmọ̀ṣù tó jó lórí àwọn ọlọ́pàá wọ́n lọ gbé ìyàwó ẹ̀ kẹba lè mọ̀ pé ẹ̀yin ọlọ́pàá nìyẹn o tí kidnapper lọ olórí àwọn ọlọ́pàá nìyẹn o tí kidnapper wọnú ilé ẹ̀ tó gbé ìyàwó ẹ̀ bóyá ojú ọ̀nà náà dẹ̀ ti pàdé ẹ̀ tó ń gbé ìyàwó ẹ̀ wọ́n gbé lọ. Mélòó wá ní ara ti yín àwọn yẹn sì ní security o wọ́n sì lágbára o bá 20 million náà ń béèrè lọ́wọ́ ẹ̀ báyìí pé kó lọ mú wá. So kẹ́ bá lè mọ orílẹ̀-èdè tá a wà pé kì í ṣe ọ̀rọ̀ tálíkà mọ́ ń sìn ó ti ń kan olówó. Ó kò kì í ṣe pé bá mo kàn fi ń sọ̀rọ̀ pé tó bá tẹ̀ já àwọn olóṣèlú inú wọn ń ṣe gbogbo nǹkan wọ̀nyí fún àwọn náà lè máa fi pain wa pé ẹ̀yin gáìsì àwa náà fìlì nǹkan tẹ́ ń fìlì o. So ẹ̀yin ènìyàn mi ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí fún gbogbo ọmọ aládé o kí wọ́n lè mọ̀ wípé ohun tí Olódùmarè dá sílé ayé dáradára ni o. Olódùmarè ò dá aburú mọ́ wa o. Àwọn olóṣèlú wa àwọn alájẹbánu àwọn jẹgúdújẹrá tí wọ́n fi odidi ìlú tí wọ́n fi ṣe estate fún ara tiwọn nìkan tí wọ́n fi àkáǹtì ọmọ gbogbo ẹbí wọ́n fi open account sí ìlú òyìnbó
wọ́n kówó wa wọ́n kó lọ, wọ́n kó góòlù wa wọ́n kó lọ, gbogbo nǹkan àlùmọ́nì wa wọ́n máa kó lọ. Láwọn nìkan yìí náà ni ó, ọmọ wọn nìkan náà nìyá lọ́jà gbogbo àgbáyé, gbogbo Nàìjíríà. Ọmọ wọn náà tún dupò, lára ọmọ wọn tún dupò, ó tún fẹ́ jẹ gọ́vnà báyìí. Ṣé àwọn yòókù tó wá àwọn yòókù yẹn wọ́n sì wọ́n wálé ayé. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ já ronú o, ẹ já ronú o. Ẹ̀rí àwọn gọ́vnà wa, gọ́vnà Ọ̀ṣun á jáde á máa jó kílẹ̀ gbàpò ń jólé. Ẹ mọye owó wa tí ń bẹ lọ́wọ́ wọn ní. Tó má tuntun jákà kékeré tó tún jákà rẹ̀ kékeré sílẹ̀, wọ́n á tún máa pariwo kiri. Ó dàbí brọ́dà mi kan, bàbá yẹn padà disappoint mi náà, mo ti gbé wá sórí ètò mi rí, màá forúkọ bò láṣìírí. Ó ní gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ó ṣe omi, ó ṣe ní silent, ó gbé omi yẹn, ó ṣe wọ́n sẹ́ẹ̀dì gbogbo fídíò yẹn sí mo kọ̀ wò pé ìwọ Ọlọ́run, ó ní wọ́n fẹ́ fún ní award silent worker, pé ó ń ṣiṣẹ́ yẹn silent ni. Ẹ̀yin ènìyàn mi, àwọn gáìsì ti jẹ wá máyé o. Ọlọ́run Elédùmarè nìkan ni ò ní gbà fún wọn. Ọlọ́run Elédùmarè nìkan ni ò ní gbà fún wọn o. Ta gbàrà wàálẹ̀. Àṣírí wọn tún débi wípé gbogbo owó allowance wardrobe wọn, newspaper wọn, oríṣiríṣi nǹkan gbogbo tó ń gbà lórí wa àgbéjáde fún yín. Ẹ rí EFCC ń gbówó já, gọ́vnà ń gbówó já, ọlọ́pàá ń gbówó já, gbogbo wọn kàn ń ṣòwò yẹn báṣubàṣu. Àwọn èèyàn tí ò wá rí owó yẹn tó yẹ kó máa rí kó fọ́ owó yẹn síta kára dé everybody, àwọn bẹ̀rẹ̀ sí ní gbé èèyàn pàǹtí wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní gé orí, wọ́n ń gé ọmú, gé gbogbo ara torí pé kò sówó lọ́wọ́ wọn. Baálé ilé ají láàárọ̀ kò ní lè mú kọ́bọ̀ jáde lápò. Gbogbo owó tó yẹ kó fọ́n jáde kó tẹ̀ wá lọ́wọ́, káwọn arúgbó wa gbowó, káwọn ẹni tí ò lọ́mọ tí ò níyà kó gbowó, kówó yìí jáde síta, àwọn olóṣèlú kówó yìí mọ́wọ́. Ohun tó máa fi ṣe tó mọ̀ pé ẹ lè jẹ́, wọ́n lè ṣojú ọ̀nà kọ́ bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò ẹ̀pọ̀ ojú ọ̀nà ọdún méjì tẹ́lòmíì tó máa tó wá pẹ̀s tó tún máa appoint ẹ̀ padà fẹ́lòmíì. Ẹ̀yin èèyàn wa ẹja jí o, ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ ń wò mí, ṣé rí ariwo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá ń jà fún Yorùbá nation yìí, ẹ má jò jà wá nìkan, ẹ̀yin náà ẹ pariwo síta. Kò síbi tí ò sí ìpànìyàn lójoojúmọ́ ó ti pọ̀ jù. Ẹ̀yin èèyàn mi, ìpànìyàn lọ́wọ́ tí mo wà yìí ó ti pọ̀ jù gan ní ilẹ̀ Yorùbá. Ó ṣe rí réètì ẹ̀, bóyá torí pé ọmọ ẹni òun ṣèdí bẹ̀bẹ̀ tó sì wà ń bẹ̀ kò tí ì lè jẹ́ kán réètì ẹ̀ fún yín, kán sọ iye ẹ̀mí tó ti bọ́ nínú ìjọba Tinubu, iye ẹ̀mí tó ti sọnù nínú ìjọba yìí. Bóyá tí ìjọba ìbá wa lọ tán, ìjọba tó ń bọ̀ àṣẹ wàá gbé jáde láti tún sọ fún yín pé òun máa tún ṣàtúnṣe. Torí tó fi ń campaign fún yín nìyẹn, nǹkan burú òun náà fi ń campaign fún yín. Kò sí pé bóyá owó ẹ̀yin arúgbó wa, owó tẹ̀ ń gbà yẹn o, a máa bá yín increase ẹ̀ tàbá ti débẹ̀, ṣe pé wọ́n ti ń gbowó nìyẹn. Ẹ̀yin ọmọ wa, owó yín, grant yín tẹ̀ ń gbà yẹn o, grant yín yẹn o, a máa bá yín fi lé o. Tí a bá ti wọlé, a máa tún bá yín fi kún, a máa bá yín fi lé. Kóńgò ráìsì yín tẹ́ ẹ rà lóye báyìí yẹn, a tún máa bá yín tún mú wálẹ̀ o dáadáa o, tó dẹ̀ máa jó òótọ́. Ṣùgbọ́n nǹkan aburú tó ti ba ayé èèyàn jẹ́, táyé èèyàn ti ṣòfò sí, òun náà máa gbé jáde. Ojú ọ̀nà yín tó pa yín yẹn, a máa bá yín ṣe. Hospital yín tí ò ní nǹkan tó lè fi tọ́jú yín yẹn, ilé ìwòsàn wa, a máa kó àwọn equipment síbẹ̀. Ó mú yí ẹ̀mí tí equipment tí ò sí ńbẹ̀ yẹn tó ti gbà. Wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n dákẹ́. Ẹ wo ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní bí ọjọ́ bíi méjì. Gọ́vnà kan ní láti jáde pé ṣèbó sọ fún yín tó wáyé pé wọ́n dìbò fóun ni. Nígbà tí kí lorúkọ ẹ̀? Akọ̀wé àgbà ní Ondo State tí wọ́n ló ń lọ tó lásídẹ̀ǹtì lójú ọ̀nà tí ò dáa tó kú. Ṣé mọ̀ pé ìkan lára àwọn opponent Ayédatiwa ó dìde pé ṣèbó sọ fún yín, kí ló dé tẹ́ fi dìbò fẹ́ni tí ọ̀nà tí ò sí, ọ̀nà tí ò ṣe, kí ló dé tẹ́ fi dìbò fún èmi, àṣìbá sọ fún yín pé kẹ́ dìbò fún wa. Ó sọ̀rọ̀ yẹn jáde. Bí wọ́n ṣe ń ṣe láìfù wa nìyẹn o. Bóun náà bá tún débẹ̀
kì í ṣe pé ó fẹ́ lọ ṣiṣẹ́ kankan, owó yẹn ló tún fẹ́ lọ kó jẹ, owó tó yẹ pé wọ́n ti jẹ gbèsè lẹ̀, wọ́n ti ní godfather tó yẹ pé wọ́n máa kówó yẹn fún, owó tó yẹ kẹ́ ẹ máa gbà, tó yẹ kẹ́yìn oníṣòwò lè yáwó, owó tó yẹ kó fi empower àwọn àgbẹ̀, owó tó yẹ kó fi pèsè security kódà kí drone máa fò lókè, títí yín ò ní kámẹ́rà o, tí accident bá ṣẹlẹ̀ wọn ò mọ̀ báyá accident yìí ṣẹlẹ̀ o, ẹ ní street camera o, gbogbo owó yẹn ló wà lọ́wọ́ wọn tí wọ́n ń kó, owó yẹn ni wọ́n ń kó. So wọn ò bìrì ti wá rò àfi kó tó fowó wa dókòwò ní báǹkì. Ẹ̀yin ọmọ kóòtù òjire, níjọ́ wo gangan ẹja béèrè lọ́wọ́ ara wa, níjọ́ wo la fẹ́ lo ìgbésí ayé yìí dà? Ẹlòmíì ò lè jẹja súnmú, ẹlòmíì ó ti jẹja mọ́ báyìí ọjọ́ ti pẹ́, wọ́n á dé búkà wọn náà fẹ́ràn oúnjẹ, wọ́n ní ṣé kó fẹ́ràn sí, á ní ẹran yẹn ti toro sínú ọbẹ̀, ẹ kò bọbẹ̀ lásán fún mi, ẹ̀kẹ́ á papọ̀, ìdí á ṣe pẹlẹbẹ, gbogbo nǹkan tó yẹ kí bọ́dì fi máa fresh kò sí. Ápù ẹyọ kan tó ń ṣara lórí, ẹ lọ wo iye tó ń tà á, grape ṣẹ́ tiẹ̀ ní ẹ̀mọ̀ iye tó ń ṣara lóore. Ẹ̀yin ènìyàn mi, níjọ́ wo la fẹ́ lo ìgbésí ayé ìdá? Àwọn Biafra ń pariwo pé irọ́sẹ̀ àwọn ń lọ, Yorùbá nation ń pariwo pé irọ́sẹ̀ àwọn ń lọ, àwọn Haúsá náà ń ké, ìwọ́dẹ̀ sí okokoko mọ́ wọn Nàìjíríà ń tiẹ̀, ó sì ń okokoko mọ́ pé wọ́n Nàìjíríà ẹni sẹ́ Nàìjíríà máa dá, torí pé àwọn pásítọ̀ wá silent àbí kìdẹ́ ń ṣe gbogbo wọn, àwọn òjíṣẹ́ Ọlọ́run gidi tọ́lọ́run pè tó rán níṣẹ́, àwọn gan ti ń sọ̀rọ̀ jáde báyìí pé ẹ fi wálẹ̀ já pín. Àwọn òjíṣẹ́ Ọlọ́run gidi gan ti rí tó yẹ pé lóòótọ́ wọ́n represent Jésù, wọ́n ti ń sọ̀rọ̀ jáde, ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ jáde ò tí ì tó. Ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run wa, mo bẹ̀ yín ẹjá jáde, ẹjá sọ̀rọ̀ jáde. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ jáde síta. Bẹ́ẹ̀ bá jáde fún rally gan kò pọ̀ jù, bẹ́ẹ̀ jáde fún protest gan kò pọ̀ jù, kẹ́ ẹ blọ́ọ̀kù títì pé àwọn ọmọ tó yẹ kó tọ́jú yín, gbogbo wọn náà ti fẹ́ padànù tán lórí ọ̀rọ̀ oògùn owó, gbogbo wọn náà ti fẹ́ fiṣẹ́ pa, wọn ò ríṣẹ́. Gbogbo wọ̀nyí la ṣe ń pariwo, gbogbo wọ̀nyí la ṣe ń ké. So opportunity tó wà ńlẹ̀ òun ni Yorùbá nation, òun la dẹ̀ fẹ́ kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ bá wa fọwọ́ sí, nítorí pé ẹ ṣáà ti ń gbọ́, ẹ ti máa gbọ́, èmi àrólé gan ti ń fọn rere ẹ̀, bàbá Kóìkí gan ti ń polongo, bàbá wa olóyè ọmọ Adéyẹmọ bàbá ń gbáradì lọ́wọ́, gbogbo àwa tó a jẹ́ ọmọ Yorùbá à ń gbáradì lọ́wọ́ wípé a fẹ́ jáde síta pẹ̀lú gbogbo wàhálà, pẹ̀lú gbogbo ìdààmú tá a ti kà sílẹ̀ tẹ́ ti fojú rí. Eléyìí ṣe pé kíní kò wá lè sí nǹkan aburú yẹn nílé ayé tẹ́ kàn lè ronú sí pé kíní ló burú jù nílé ayé, ẹ máa rí ní Nàìjíríà. Bàbá ń bọ́mọ ẹ̀ sùn, bàbá ń fọ ọmọ ẹ̀ ṣoṣó, ìyá ń fọmọ ẹ̀ ṣẹṣó, ọkọ ń fi ọ̀rẹ́ ẹ̀ ṣẹṣó, oríṣi kò sí nǹkan aburú yẹn, ẹ kò sọ orúkọ ẹ máa bá ní Nàìjíríà. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa gbé ìgbésí ayé yín lọ rí? Ẹ lọ Amẹ́ríkà kẹ́ lọ wo bí àwọn ọmọ tí ò ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ bá ayé ti ara tí wọ́n jẹ́, tẹ́ pé wọ́n fẹ́ gbègbè ìgbé ayé tó dáa, ẹ lọ wo bó ṣe ṣe ilé ayé. Ẹ lọ Canada láwọn ọmọ nílùú ni o, ẹ wá sí ìlú South Africa tí mo wà yìí, ẹ wá wo báwọn ọmọ nílùú ṣe ń jayé, bí wọ́n ṣe ń jayé ìjẹkújẹ. Ìjọba wọ́n ń fi owó sí orí owó wọn tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba. Ẹ̀yin ènìyàn mi, kẹ́ bá lè mọ̀ pé ohun tó Olódùmarè dá dáradára ni. Olódùmarè ò dá ibi, àwọn ẹ̀dá ènìyàn nú ẹ̀ ló create ibi fúnra wọn. Òun la ṣe ń sọ fún yín pé ẹ jáde nínú